ìbà kọ́dá ayé àṣẹ̀dá ayé ọba tó ń jèmi ní má ṣe bẹ̀rù gbìngbìn ní kí arúgbó ọjọ́ ìbà àgbàlagbà ilé ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ni wọ́n fò níjú kí n tó ṣeré rẹ̀ dọ̀la olúwa ṣe ohun ọmọ àkànjí lè ní jẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ògbẹnután reality show níbi tá a ti ń momi ọgbọ́n tá a ti ń fọ̀rọ̀ ọlọ́gbọ́n kọ́ra wa èmi ò pè ẹ̀yin lọ́lọ́gbọ́n o ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ mọ̀ ń bá wa kálọ̀ ẹ̀yin ọ̀mọ̀ràn ayé ẹ mọ̀ ń bá wa kálọ̀ nítorí pé a ti ṣèbà ká tó wọlé kí n má ṣe fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ o kí n má ṣe fẹnu gbó bí ọwọ́ o kí n má tẹnu gbó bí ọwọ́ láṣẹ Ìdùmarè ṣe é rí i nígbà yìí gangan ni mo wá mọ̀ pé ìyá ìyàwó mi wà heartless nígbà yìí gangan ni mo mọ̀ pé ìyá ìyàwó mi kì í ṣe èèyàn ọmọ tó o bí láti inú ara rẹ̀ ó wá kẹlẹ̀kùn ó béèrè mi ìyá ìyàwó mi wá ń sọ fún wípé mi ò sí lọ́dọ̀ àwọn tí mo sì wà ń bẹ̀ wípé mo ti jáde torí pé ìyá ìyàwó mi fẹ́ kí n sùn bẹ̀ ìyàwó mi sọ fún wọn wípé bàtà mi lòún rí lẹ́nu ọ̀nà yìí ìyá ìyàwó mi jẹ́ kó mọ̀ yé wípé ṣé bàtà kan ni mo ní ni ìyàwó mi gbà kámú àmọ́ kò wọlé kó lọ sùn ẹ̀rí sitirúùmù ìyàwó mi jókòó sí tó fọwọ́ lórí báyìí tó sì ti sùn lọ ń bẹ̀ ọlọ́run ló ní pé mo yọjú síta mo pé ìyàwó mi wà ń bẹ̀ ìyá ìyàwó mi ní kí n filẹ̀ tó bá yá yóò lọ sùn èwo la gbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀ àbí ìyá ìkọ́ ló bí i àbí ìyá ìti pààrọ̀ ọmọ ìní hospital gbà tó bí i ọ̀rọ̀ yóò yé mi o ìyá ìyàwó ń bẹ̀rẹ̀ sí fọwọ́ ra mi lára wọ́n jẹ́ kó yé mi para àwọn ti wà lọ́nà àmọ́ bí wọ́n ṣe ń bá mi ṣeré nǹkan ọmọkùnrin mi ò gbéra o kùkúmbà mi dẹnu kọlẹ̀ ní bẹ́ẹ̀ ni ó dẹnu kọlẹ̀ ní iṣẹ́ ló rọ kọjọ́kọjọ́ bíi kíní ẹlẹ́wọ̀n ó mọ̀ ṣe o gbogbo tí mò ń ṣe fún ìyàwó mi yìí ṣó wàá dáa ìyá ìyàwó mi ní kí ló ń ṣe mí gan náà òkè kí n lọ bá ń gbà yẹn bóyá kí n lọ bá àbí kíní kan ọ̀ngbọ́n mo jẹ lọ́wọ́ kú oníwọ̀n yẹn ìyá owó kù wò lẹ ti ń gbà mí ọmọbìnrin yìí kó sóhun kankan ẹlẹ́dàá rẹ̀ ń rí mi bóyá ó nílò mi ló jẹ́ kó máa wá mi káàkiri ẹ̀yin náà ṣàmù pé kí n wá mi kiri kí n wá mi kiri bá ní òkè bóyá kí n bọ́ tá ń gbà yẹn bá ní èmi ò ní hàn tiẹ̀ èmi ò ní jẹ́ kí ikú mi ni màá fà tí ó wà fi máa ronú àbí tí ó fi máa sunkún láéláé mo ṣáà dúró ìgbà tí ìyàwó mi kúrò níta mo mọ̀ níbi ọwọ́ aago 3 mo ti mú fóònù mi ó ti lù pa mi ò tiẹ̀ fẹ́ pa fóònù mi ìyá ìyàwó mi ní kí n họ́ọ̀fù fún mi torí ó máa pè mí bẹ́ẹ̀ ló ń pe nọ́mbà mi tó ń sọ pé the number you call has been switched off ìyàwó mi ń pè mí kì í ṣe pé kò pè mí èmi náà sì mọ̀ pé ìyàwó mi ń pè mí àmọ́ ó mà ṣe o ìyá ìyàwó mi ṣe bí kí n bá wọn ní nǹkan papọ̀ bó ṣe ń gbé nǹkan ọmọkùnrin mi sẹ́nu tó bá ti kó ti le díẹ̀ báyìí tó bá kàn kí n bọ́ sórí wọn yóò tó rọ̀ padà wọn ò lárùn kankan lára tí ń ṣe mí àmọ́ ní tí mo ṣe fún ìyàwó mi òun ló jẹ́ kí ikú dàbí ẹni wípé ara mi ò lé ẹ̀rí ọkàn mi ti ń jẹ́ mi òun sì mọ nǹkan tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni o ìwọ náà torí pé o ní high blood pressure o mọ nǹkan tó o fẹ́ ṣe má dààmú ara ẹ mọ́ iléeṣẹ́ Olúwaṣeun apps àwọn ni wọ́n ń ṣe léyìí sórí kámẹ́rà yóò ṣe justice fún ọ torí pé ó green color ni aláwọ̀ ewé ni ní tó nílò rèé tó ti rí ó wà fún high blood pressure ìwọ tó ní high blood pressure ní tó nílò rèé o láti iléeṣẹ́ Olúwaṣeun apps gbogbo wa la mọ̀ wípé ewé tegbò làwọn ń pọ́n lé bẹ́ẹ̀ sì ni ọba mi òkè ló torí ẹwà fákòkò ó wá fẹ́ rí wọn àbọ̀ fẹ́ lọ sórí iléeṣẹ́ wọn tó wà ní Noble Estate ní Ginty
pè wọ́n sórí nọ́mbà yìí 08108792787 ìlera lọ́rọ̀. Àwọn fàìsàn ló gbà ó. Àmín. Bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín, ìyàwó mi kúrò níta ní nǹkan bí 3 o'clock torí mo wá aago. Èmi gan fúnra lára mi, mo sunkún sínú. Bó ṣe bọ́ ọ̀tà tán, mo fẹ́ bọ́ ọ̀tà, ìyàwó mi fà mí padà. Olókùn máa ní ẹ o. Ibo ló sọ pé o ti ń bọ̀? Ibo ló máa sọ pé o ti ń bọ̀ nígbà tó bá bọ́ ọ̀tà nísìn? Ẹ jẹ́ kí n lọ bá a. Ó ti kú ìrìn. Mi mọ̀ pé ponú tó báyìí. Lọ́ba. Wo mi ò ní sọ nǹkan kan sí bí màá ṣe máa wọ lélẹ̀. Lọ́ba. Mo bá ṣàdúrà. Nígbà tó dango 5, mo bọ́ síta. Mo yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé. Ó ti tilẹ̀kùn. Báwo wá ni mo ṣe wọlé? Bí mo ṣe débẹ̀, mo wọlé lọ. Bí mo ṣe wọlé báyìí, mo ṣe kẹ́. Ó ní ta ni? Mo lé mi. Mo wá sí o. Látàná. Níbo ló lọ? Ara ọmọ yìí ń gbóná ni. Ara ẹ̀ ń gbóná ni. Àǹtí Ṣeun. Ara ọmọ yẹn ń gbóná. Ìyá ìyàwó mi ò sì sílẹ̀kùn. Nígbà tí màá fi rí, ìyàwó mi gbàgbé sínú CCTV room. Nígbà tó máa wọlé, ara ọmọ yẹn ti gbóná gidigidi gan. Aṣọ ni mo bá lọ́wọ́ ẹ̀ tó fi nu ara ọmọ náà. Ara ẹ̀ gbóná gidi. Mo ní, kí lélẹ̀? Ara ẹ̀ gbóná. Ta ló wá sílẹ̀kùn fún ẹ? Mo ní mọ́mì ló sílẹ̀kùn fún mi. Ìgbà tí mò ń kọlẹ̀kùn ní, báwo lòun ò ṣe wá gbọ́? Òun ò sùn. Òun kàn lie down sí ibẹ̀ ni pé kódà tó wà ní tóun fi nu ọmọ yìí lára. Ó ní lè torí mo bá ọwọ́ ẹ̀ lára ọmọ yẹn pẹ̀lú tó wà náà ní lóòótọ́. Mo ní jẹ́ ká máa lọ sí hospital. Ó ní kí ló tó wá pé mọ́mì? Ó lóun pé wọn. Ó ní wọ́n sọ wípé àwọn ti sùn, àwọn ò lè dìde mọ́. Mo ní Tóyìn, kí ló tó gọ̀ tó báyìí? Kí ló tó tutù tó báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan? Am I the problem? Ṣé mi gangan ni problem mi báyìí? Tóyìn, ó ti gentle jù. Ó ti gbà mí láàyè tó pọ̀ jù. Tóyìn, kò yẹ kó jẹ́ pé irú mi ló máa fẹ́ irú ẹ̀ níyàwó. Ìyẹn burúkú ni mí. Ìkà ni mí. Tóyìn, mo ti ṣe é gan. Ẹ̀ṣẹ̀ tó ò lè rẹ̀ dáríjì mi láyé. Ló bá ní, wo má sọ bẹ́ẹ̀. Ṣé ká gbé mi lọ sí hospital bó ṣe sọ? Ó ò ṣẹ̀ mí. Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ mí? Ìyá tó bí mi nínú gan. Mo lọ síbẹ̀ wọn ò ṣílẹ̀kùn. Ṣé nítorí pé má wọ̀ orí jẹ́ ká ṣáà máa lọ sí hospital? Àǹtí Ṣeun, mo bá gbé ọmọ mi. Mo ṣe wà ní hospital ni mò ń sunkún. Kì í ṣe wípé ara ọmọ tí ò yá ló jẹ́ kí n máa sunkún. Àmọ́ ká ní pé nǹkan kan lọ ṣe ọmọ yẹn kọ́. Kí ni mo fẹ́ sọ? Ká ní pé bóun ṣe wọlé yẹn ọmọ yẹn ti kú ńkọ́ tí ẹ̀wọ̀n ń gbàgbé sùn sí CCTV room. Kí ló ń fẹ́ sọ? Kí ló sùn débẹ̀? Ṣé kò ń fi ìyá àtọmọ lẹ̀ kó ń sá lọ ni? Ohun tó rú gbogbo ẹ̀mọ́ tó ń bá sá lọ, ọmọ yìí gangan nìyá máa jẹ. Torí kò ṣúwọ́ pé ìyá yìí ó nífẹ̀ẹ́ ọmọ yìí. Tó máa nífẹ̀ẹ́ ni kò ní máa bá ọkọ ọmọ yìí máa bá ní àjọṣepọ̀. Kí ló dé? Àǹtí Ṣeun, nígbà tí àkúrò ń bẹ̀tọ̀, ìgbà yà ti jí màmá pé à ń lọ sí hospital, ara ọmọ ẹ̀ gbóná. Ó ní gbẹ̀dẹ̀ kínní kan, ó ní káwọn tẹ̀lé wa lọ. Mo ní kó má wọrí bí màá ti jọ máa lọ. So ọ̀tá ló tá a dé. Àbá báwo lára ọmọ ẹ̀? A ní kó wà òkè. Àgbésílẹ̀ ò dúró ní ọkọ ọmọ yẹn kàn fẹ́ ṣe màlúrà díẹ̀ ni. Ó ṣàdúró. Ọmọ yẹn ti ń rìn. Ọmọ mi ti ń rìn. Ó ti ṣe gbẹ. Ìyàwó mi múra. Ó lọ ṣọ́ọ̀bù tí mo ti gẹ́tì ṣọ́ọ̀bù fún. Ó lọ sí ṣọ́ọ̀bù tiẹ̀. Àǹtí Ṣeun, ìrònú wá dorí àgbà mi kodò. Ìrònú dorí àgbà mi kodò. Mi ò mọ tí mo fẹ́ ṣe. Mo bá ronú títí. Ta ni mo lè sọ̀rọ̀ yìí fún? Ta ni mo lè bá sọ̀rọ̀? Mo gbéra. Mo lọ dọ̀ bọ̀dá mi. Tí mo ṣe débẹ̀, mo kí wọn. Ìyàwó tiẹ̀ ní kí ni káwọn fún mi, kí ni káwọn ṣe fún mi, kí ni kan. Ní bí mo ṣe dọ̀ bọ̀dá mi tí mo tàjọ́ ń sọ̀rọ̀ mi, bọ̀dá mi wá rí fọ́rọ̀ kan ni o. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wà important o. A máa kúrò nílé, a máa lọ sọ níta ni. Ó ní sọ̀rọ̀ yẹn wo tó báyìí ni. Mo ló wo gan. Ó ní kò jẹ́ tó sọ̀rọ̀ fáwọn pé báwo ni ìyàwó ẹ̀ ń kọ́? Mo ló wà. Ìyálé ẹ̀ náà ń kọ́? Mo ló wà. Ìyálé, ìyàwó. Ó ní kí ni ẹ̀mí ìbà ìyálé àti ìyàwó? Ìwọ ló ń sọkọ, ìyá ló ń sọkọ wọn. Sóòmù tẹ́tẹ̀lẹ́ ni. Ìyá ìyàwó rẹ̀, tó yẹ kó jẹ́ ìyàwó rẹ̀ ń gbé. Ìwọ ló ń sọkọ, ìyá ló ń sọkọ wọn. Mo ń sọkọ, ìyá mo ń sọkọ ọmọ bíi ti báwo.
kí lẹ ní.